ó dẹ̀ láìkí àwọn ọmọ gbé sí mi lẹ́nu. Mo mọ máa yẹn father figure ni wọ́n ń pè. Ká máa lọ sókè. Ká máa lọ sókè láàárọ̀ kùtùkùtù. Maybe you said anytime. Ó jẹ́ àárọ̀ kùtùkùtù bá. Mọ́mí wa. Daddy wa, let's go. Mọ́mí wa, I will discipline you. Màá fàbùkù kún ẹ o. You will discipline me. Discipline me. Mọ́mí wa, nǹkan tó fẹ́ dálé láàárọ̀ kùtùkù yìí, Chief Justice ní kọ́kọ́ ló máa dá sí o. Daddy wa, discipline me. Gbogbo judiciary máa gbọ́n pa ẹ o. Kí wọ́n gbọ́. Executive o. Kí wọ́n gbọ́. Legislature. Ó máa. Mọ́mí wa. Mọ́mí wa. Daddy wa. Mọ́mí wa. Alaroye bẹ̀rẹ̀ tuntun dòde o. Àkọlé eré alárin ni Yetunde Oju-To-N-Sọrọ o. Eré àwòrẹ́rìn àwòkọ́gbọ́n àwàdà ẹ̀rín tàkìtì. Àwọn òṣèré apanilẹ́rìn jàǹkànjàǹkàn ló máa kópa. Yetunde Oju-To-N-Sọrọ ọmọbìnrin tó yí gbogbo ọkùnrin lórí. Àwòtúwò lójú afẹ́. Yetunde ọmọ gàwélẹ́wà àyàn tójú bọ̀lọ̀bọ̀lọ̀. Ilé-iṣẹ́ Alaroye dé láti pa tọmọdé tàgbà lẹ́rìn. Alaroye ẹ dẹ́kun ẹ fìdílé nǹkan. Alaroye ká lọ wo Yetunde Oju-To-N-Sọrọ o. Mọ́mí wa fi mí sílẹ̀ jàre, mo ti gbọ́. Ṣé máa rò mí lẹ́jọ́ ni ọ̀wọ́? Daddy wa, ṣé bí mo ti bẹ̀yìn náà ẹ fi àwọn ọmọ fikifiki yìí sílẹ̀. Ṣé mo lọ bá friki sórí mi pẹ̀lú frikifiki ni? Sórí frikifiki lọ́rùn mi ni. You know what they did to Chief Kolawole? Ó sọ pé àwọn obìnrin burú ni, especially àwọn ọmọdé yẹn, you see àwọn those small demons wọ́n burú gan, because báwo ló ṣe máa sọ pé torí pé o fẹ́ gba owó lọ́wọ́ ọkùnrin o wá pa sínú hòtẹ́ẹ̀lì. Wickedness nìyẹn náà, ìkà nìyẹn náà. Thank God you know. Bí àwọn ọmọ frikifiki yẹn bí wọ́n ṣe rí nìyẹn. Nǹkan tó tiẹ̀ ń ṣọ̀kì mí sí, nǹkan tí mi ì mọ̀ bí mo ṣe fẹ́ ṣe ni. Báwo ni mo ṣe máa confront family Kolawole, because irú situation yìí, what do you say to the family? Embarrassment ni na nǹkan ìtìjú gbà ni. Torí okay, nǹkan tó jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ láti jọ ènìyàn láti lọ kí. Torí tí wọ́n débẹ̀ kí mo fẹ́ sọ. What do you even want to say there? That friki went and stabbed her husband inside hotel. Kí lẹ fẹ́ sọ? Mo ti gbọ́, no more friki àbí. Daddy wa, look at me, I'm begging you in the name of God. No more friki ẹ jọ̀ọ́. Ẹ fi àwọn friki yìí sílẹ̀. Mo ti gbọ́ now. What's the embarrassment for now? But I don't know what you are looking for. Mo ní iwájú, mo ní tẹ̀yìn. I don't understand what you are looking for. And anytime that you want it, I'm always giving it to you. Ìyẹn ni kò bá sọ. Máa sọ pé anytime that I want you to give me irọ́ ló pa ń bẹ̀ yẹn. Ìwọ tó jẹ́ pé mo máa jí lóru pé ó yá o, mo fẹ́ ṣe tí ní tarara, wàá sọ fún mi pé ó rẹ̀ ẹ́, o lọ sí shop, o lọ sí supermarket, o lọ sí gbá, o lọ sáwo. Mi ìdẹ̀ gbọ́dọ̀ tí ìwọlé báyìí, wàá kígbe gbogbo everybody máa gbọ́ ni. Chief Justice opposite ó máa pè mí lórí fún wa. Take it easy bẹ́yẹn. That's a kò sí problem, kò rẹ̀ mí mọ́. Ká máa lọ sókè. Láàárọ̀ kùtùkùtù. Maybe you said anytime. Ó jẹ́ àárọ̀ kùtùkùtù bá. Mọ́mí wa. Daddy wa, let's go. Mọ́mí wa, I will discipline you. Màá fàbùkù kún ẹ o. You will discipline me. Discipline me. Mọ́mí wa, nǹkan tó fẹ́ dálé láàárọ̀ kùtùkù yìí, Chief Justice ní kọ́kọ́ ló máa dá sí o. Daddy wa, discipline me. Gbogbo judiciary máa gbọ́n pa ẹ o. Kí wọ́n gbọ́. Executive o. Kí wọ́n gbọ́. Legislature. Ó máa. Mọ́mí wa. Mọ́mí wa. Daddy wa. Mọ́mí wa. Staircase o. Ẹ má jẹ́ kí n ṣubú. Ẹgbẹ́ mi o. Mọ́mí wa. Yetunde o, Yetunde mi dá. Yetunde o, Yetunde mi dá. Ta nìyẹn? Yetunde Oju-To-N-Sọrọ ẹlẹ́yinjú ẹgẹ́. Yetunde ìbàdí àrùn. Eyín mẹ́rin. Ṣé o sì? Ṣé omi ìsìnròdù ẹni? Ṣé bó tí ló bá mi ṣe mọ́? Ṣé o lè tó yẹn? Nǹkan máa le gan fún mi gan. Kò sí nǹkan kan lọ́wọ́ mi àtọ́. Nothing. Ṣé o sì? Èwo ni ìwé elébi? Gbà tí nǹkan wá lé wá ń kọ́. Jọ tó bá yẹ pé bí wọ́n ṣe lọ yẹn, tó o lóò ṣe mọ́, lèmi náà ṣe mọ́, ṣé wàá róúnjẹ gbàgbà lọ́dọ̀ mi ń bí ni? Ṣé mo dẹ̀ ti padà dé? Ó dáa, nǹkan tẹ́ bá fẹ́ ni màá ṣe. Ọ̀gá mi sà. Mo miss ẹ bàjẹ́. Tó bá mọ̀ pé o ti rẹ́dí, iṣẹ́ kan wà nílé báyìí, ó dẹ̀ máa jáwó gidi. Iṣẹ́ ò ní ẹ gbé mi débẹ̀.
wo mo ti jáwọ́ nínú ọmọ Ọlọ́run tó dájà wá sílé tẹ́lẹ̀ yẹn. Olúwakẹ́mi Àṣàbí ọ̀tọ̀. Lady K ọmọ tó jáwọ́. Àṣàbí lè yóò ṣànẹ́ra mọ́ dọ́là ló fẹ́ ṣá. Ìgbà yìí láàárọ̀ wọ́n ló máa ń jẹ́ kí n bá ẹ jà. Ó mọ̀ pé kò sẹ́ni tí mo lè mọ owó ẹ̀ tó lè dàbí ìwọ. Sórí iṣẹ́ márùn-ún tó wà nílẹ̀ yìí a máa káwó gidi ń bẹ̀ ni. Máwo ni? Márùn-ún kan báyìí tí wọ́n ń pè ní Dadi wa yẹn ni. Owó burúkú wà ní ọwọ́ ẹ̀. Ó dẹ̀ láìkí àwọn ọmọ gbé sí mi lẹ́nu. Mo mọ máa yẹn. Father figure ni wọ́n ń pè. Ó ṣọmọ kú. Wàláì. Dadi wa olójú kò mú ò lọ. Sista mi, ìwọ ọmọ yìí, orí ẹ̀ ti pé jù. Èmi nìyẹn. Àsùnlé ojú tó ń sọ̀rọ̀. Èmi nìyẹn. Àsùnlé ojú tó ń speak. Èmi nìyẹn. Yetunde àyà tó ṣe balabala. Balabala ọlọ́run mi. Tiẹ̀. Sórí tó bá fẹ́ jẹ búrẹ́dì nsọ lè jẹ búrẹ́dì mẹ́pà tó bá dẹ̀ fẹ́ pa bọ́tà wà ní kíṣìn kò mú minerals sí kí wọn náà kó gbádùn ayé ká mọ́ celebrate lọ láti sìn. Ibi ti pa ẹ́ gan-an o. Ló pa mí débi nù. Ìyá wa ń jọmọ tó ní ìyá, ìyá ń jọmọ tó ní ìyá. Dadi ti forí kọ. Dadi ti forí kọ jápìn. Ó forí ko. Dadi wa ti forí kọ jápìn. Ó forí kọ. Ó forí kọ dànù. Ó forí kọ. Dadi wa forí kọ jápìn. A ní mo wà ń bus stop. Mo wà ń bẹ̀. Ibi junction àti yà sí hospital. Hello? Mi ò gbọ́ ìjàre network ibẹ̀ ni mo wà. Ibo lẹ wà gangan ná? Hello? Hello? Mi gbọ́ ẹ̀. Hello there. Kí ló ń ṣẹlẹ̀ ń bí? Kí ni problem? A beautiful lady like you, ọmọ tó rẹwà, ọmọlúwàbí àtàtà, ó dẹ̀ dúró sínú oòrùn báyìí. Kí ló ṣẹlẹ̀? Mo kúkú fi mọ́tò mi mo fi rán àwọn kan iṣẹ́ ni. Wọn ò dẹ̀ gbédé látẹ̀kan. They are not doing well. Wọ́n ṣe dáadáa. Lọ́ ṣe máa gbé irú ìwọ yìí, irú ìwọ tí mò ń wò yìí, wọ́n dẹ̀ ṣáì sínú oòrùn. Okay, in fact, no problem, okay? Anywhere tó bá ń lọ, èmi á gbé ẹ débẹ̀ pé wọ́n padà pé kí wọ́n má worry. Ipò ti rí ẹni tó máa wà ẹ́, o ti rí driver ẹ. Mo ti ń gbìyànjú àti pé wọ́n náà network mi ò gbọ́ nǹkan tó ń sọ. Ẹni sọ̀rọ̀. Ẹ lè fẹ́ gbé mi débẹ̀. Mo fẹ́ gbé ẹ débẹ̀. Gbé mi lọ sí ibo. Ibikíbi tó bá ń lọ náà ni. Excuse me, bó wù ẹ́ kó máa lọ Kano, èmi á gbé ẹ débẹ̀. Bó wù ẹ́ kó máa lọ Asaba, màá gbé ẹ débẹ̀. Bó wá wù ẹ́ kó tó máa lọ Ọ̀yọ́, I will take you there. Anywhere. Ẹ fọ́ ní gan-an o. Kí ló rí? Ẹ fẹ́ gbé mi débẹ̀. Ṣé mo mọ̀ yín rí ni? Èmi ò mọ̀ yín, mi ò lè wọ mọ́tò yín kẹ́ má lọ gbé mi lọ. Yá. Nǹkan ṣe mí. O mẹ̀mí rí. Mi ò mọ̀ yín. O mọ father figure. Ta ló máa ṣàánú ọmọ yìí báyìí? Ta ló máa ṣàánú ẹ? O mọ Akirisore. O gbọ́ agbowórí. Lóòótọ́. O dáyọ̀mọ̀. O tiẹ̀ ti dá má wọrí. Èmi yìí òun ló máa dáyọ̀mọ̀. I'm a father figure in society. Yes, I love to render. Iṣẹ́ mi rè. I love to render assistance to beautiful ladies like yourself. Ẹ wo, èmi ò ní lè tẹ̀lé yín o. Torí ojú tí mò ń wò yín gan-an, ó ń báyàn lẹ́rù. Bẹ́ẹ̀ ni, kí má wọnú mọ́tò yín sìn, kẹ́ má lọ máa tẹ piano nígbà ìyá olúwa ẹ̀. Ìgbà ìyá ẹ̀dá. Ìgbà ìyá wa bẹ lóòótọ́. Mi ìwú bẹ́ẹ̀, mi rí anything. Just to show pé I have good mind. Mi ìwú ìgbà ìyá kẹ̀, má kìkì tẹ piano. Èmi tí mi ti ẹ̀ lè play guitar, I can play guitar. Just so that wọ́n mọ̀ pé I'm a gentleman. Mi ti ẹ̀ wú bẹ̀ látàrí ojú ẹ̀, òun nìkan mò ń wò. Mi ìmọ̀ pé gbégbá ya. Má wo agbádá tí mo wo ọmọdé ni mí. Mi tí mo bìnrin rí. Mi tí bàlágà. I'm still a virgin. Wàláì, I don't know nothing o. Ṣé lóòótọ́? Àti mi, I'm still a virgin. Ìmọ̀ kọ́kọ́. Òjé Marina fẹsẹ̀ gúngò kíbẹ̀ má ṣẹ̀jẹ̀. Ẹ̀yin nìyẹn. Ẹ̀yin ò tí ì mọ obìnrin. A jẹ́ pé mi náà ò tí ì mọ ọkùnrin. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí,
virgin lèmi náà. Virgin ni wọ́n náà. Bẹ́ẹ̀ni. Àwọn jẹ́ pé virgin plus virgin Exactly. equal to virginity. Okay, bọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Tẹ̀lé mi ká lọ. Tẹ̀lé mi já máa lọ. Já lọ test nǹkan wò. Lọ síbo. Bẹ́ẹ̀ mo fẹ́ ká lọ sí yàrá ni. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Mo fẹ́ ká ṣe test. Ìwà dúró ní yàrá, èmi náà dúró. Àwa wo ẹni tó máa kọ́kọ́ fọwọ́ kan ara wọn nínú àwọn méjèèjì. Serious. Bẹ́ẹ̀ni, serious. Èmi ò lè wọnú mọ́tò yín. Bẹ́ẹ̀ ṣe wà ẹ́. Tí máa wọnú mọ́tò yín. At least ẹ máa send 300,000 sí mi. Ọmọ yìí ridicule mi. O mọ tó ń bá ṣe. O mọ tó ń bá tayò. Excuse me, my dear. Account number ẹ síbi. Put your account number here. Put your account here. Account number rẹ. Yẹ́ ń fi mẹ̀mẹ̀ hàn ẹ́. Mẹ̀mẹ̀ tó máa ṣọ̀kẹ́ bíi mẹ́m. Àbòdé Memphis rí. Everything mẹ̀rẹ̀mẹ̀, màràmà, mẹ̀kẹ̀rí mẹ̀kẹ̀mẹ̀. Okay. Kí lorúkọ ẹ Maria? Yetunde. Yetunde. Ó ti ẹ̀ láàgì bó ṣe ń ṣojú ẹ yìí. Ojú ẹ ń sọ̀rọ̀. Ṣòtúndé sí father figure lọ́rùn. Èmi gan dé sí ẹ lọ́rùn. I just said you 900,000. Mo balance. Mo fẹ́ kó dáyọ̀ mọ́ ni. Ìlọ́po mẹ́ta. Irọ́ ni o. Sórí àbórí. Father figure. Mo ti dáyọ̀ mọ́ sí. Mo ti dá yín mọ̀. Kẹ́dẹ̀ máa wo mo ń bá yín ṣeré ni o. Mo ń bá yín ṣeré ni. Mo ń bá yín ṣeré ni. Ẹ̀dẹ̀ yọ̀ tó yẹn. Ọmọkọ́mọ ni ẹ. Yetunde, wọnú mọ́tò, wọnú ọkọ̀. Máa wọnú ọkọ̀. Máa wọnú ọkọ̀. Wá wọnú ọkọ̀. Máa wọnú ọkọ̀. Ọkọ̀ rí kọ̀kọ̀. Ọmọkọ́mọ. Má bọ̀. Kó wá lọ wọlé náà sọ́hùn. Pẹ̀lẹ́. Ọmọkọ́mọ. Káàbọ̀. Mi ṣe ìmọ̀ bí ẹrù yẹn máa jẹ́ kó lè wọ belt. Àwa rí wọ̀. Ayò bolololo sóbodò. Wàá gbádùn mi, I tell you. Honestly, see the way. Kí n báwo lẹ́yìn ṣe ń wa mọ́tò báyìí náà? Sísá mi, bọ́dá mi ti l'accident, wọ́n ti gé lẹ́sẹ̀. Wọ́n ti gé lẹ́sẹ̀, bọ́dá mi ti gé. First mama mi wà. Wait, excuse me, my dear. Sọ̀kalẹ̀. Yetunde. She's back up. Wọ́n l'accident ni sá. Wait now. Hello. Wọ́n l'accident. Excuse me. Hello there. Yetunde, máa dúró náà, àjọ máa gbé wọn lọ sí hospital. Hello. Yetunde. Oh no. Kí ni gbogbo pàlàpàlà yìí náà? Irú yìí ní nǹkan tó ti bẹ́ẹ̀ bọ́ sí ọmọ tí mo ti ń gbé lórí. I'm already taking home. I'm already taking her to the final destination. Ó wà níyàn l'accident. Ó ṣe jẹ́ ní ló mú láti l'accident. Báwo ni láyé first born yìí ṣe máa l'accident lẹ́ni? Ọ̀la wà ń bẹ̀ tó máa l'accident tó máa kú dànù. Ó ṣe jẹ́ ní ló mú láti l'accident. Kí ni gbogbo eléyìí náà? Èyí ṣe báyìí mi àti ẹ̀rù yẹn kájọ lọ l'accident nínú yàrá ń sìn. No, máa get ọmọ yìí o. Máa get ẹ̀. 900,000 mi. I will get you. Yetunde kò síbi tó ń lọ. Kò ṣe ra máa wọ̀rí. Kò síbi tó máa sá lọ. Ó forí kó, Dadi wá forí kó jábìrì, ó forí kó. Ó forí kó, Dadi wá forí kó jábìrì, ó forí kó. Gẹ́gẹ́gẹ́ dìgẹ́. Ó forí kó, Dadi wá forí kó jábìrì, ó forí kó. Ó forí kó, Forí ko. ó forí kó, Dadi wá forí kó jábìrì, ó forí kó.